Àṣàbí ọlá, Àṣàbí akéwì ni mò ń wí o, mọ̀ ṣàmọ́dún lọ́lá Ọlọ́run. Èrò ìyàwó bá ń kálá Àṣàbí o, Àṣàbí o, Àṣàbí o, Àṣàbí ọlá, Àṣàbí yìí tó pọ̀ rẹpẹtẹ. Èèyàn tí ẹ máa rẹ̀ microphone dynamic ni mò ń wí o. Àṣàbí adé oríire òní burú lágbára Ọlọ́run ọba. Ó mọ̀mọ́ pọ́ ọdún ó sì kú àṣeyẹ. Ẹni bá gbẹ́ kòtò dé olúwa rẹ̀ ni ó jí sí. Ilé ọmọ ẹlẹ́yẹlé aró, ẹ̀gà ṣùṣù ń bẹ nínú yàrá bàbá tó bí ọlọ́mọ. Tẹ́wọ́ gbọ́lá ni wọ́n forí kì í bàbá rẹ̀. Wọ́n ló ti yá nílé bàbá tó bí ọlọ́mọ. Omi ò lápá, omi gbégi, omi ò lẹ́sẹ̀, omi gbẹ̀yàn lọ. Ìṣòro ayé rẹ̀ ó bómi lọ. Omi ò lápá, Àṣàbí adé mo ni ó mọ kọ́ nínú ẹnu mi. Òṣogbo ọ̀rọ̀ kí ni ìṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Bí ọmọ àrè ò pẹ́ ta ó, àrè bá pẹ́ tà nílé bàbá tó bí ọlọ́mọ. Wọn gbà lọ́wọ́ rẹ̀ ni. Mo ní bí mo bá pẹ́ ta, bí mo bá pẹ́ ta, àrè mi bá pẹ́ ta kẹ́ mọ́ ṣe gbà lọ́wọ́ mi. Ilé ọmọ ẹlẹ́yẹlé aró, ẹ̀gà ṣùṣù ń bẹ nínú yàrá bàbá tó bí ọlọ́mọ. Tẹ́wọ́ gbọ́lá ni wọ́n forí kì í bàbá rẹ̀. Àṣàbí o, wọ́n ṣàmọ́dún mọ́dún lọ́lá Ọlọ́run ọba. Ìgbà rẹ̀ tí wọ́n gbogbo Ọlọ́run oníjó.